máa ṣépè fáwọn èèyàn ó lè máa ta sáwọn èèyàn tí èmi bá ṣépè fún wàláì kó lọ kọ sílẹ̀ nǹkan tí n bá ló máa ṣẹlẹ̀ sí máa ṣe ó dà kó ya wèrè a kàn bọ́ sórí íńtánẹ́ẹ̀tì ṣe ń gẹ̀ẹ́tì mi a ṣe yín gbàgàgbàgà a ṣe yín bí eyín ọkọ very senseless human being very ugly woman a máa jójú ẹ̀sìn àwọn followers ẹ̀ a máa tàn jẹ. ẹ má dà. mo ti ẹ olórí burúkú ni èmi ò sá fún èmi ò kàn rẹ́dì láti ṣe fídíò pẹ̀lú ẹ̀ ni whosoever tó bá fẹ́ mú fídíò mi tó bá fẹ́. ẹ̀yin èèyàn wa ó ti di wúro sí wúro báyìí ò bí Rẹ̀mí Sùrùtù ṣe jáde wá fún arábìnrin tí a mọ̀ sí Bukky Jesse lẹ́yìn ìgbà tí ó drag rẹ̀ ó ti jáde wá fún ó blast rẹ̀ gidi gan ni ó blast rẹ̀ gidi gan ó ní gbogbo èpè tí Bukky Jesse ṣẹ́ ó ní tóun bá ṣe kankan fún ó ní yóò mú ni o arábìnrin tí a mọ̀ sí Rẹ̀mí Sùrùtù òun ló jáde wá sọ̀rọ̀ yìí ẹ jẹ́ ká gbọ́ látẹnu rẹ̀. tó bá fẹ́ record ẹ̀ mo ṣe ọ́ lè record ẹ̀ èmi ò sá fún Bukky ayé mọ́tò máa pa Bukky dànù ni I'm related to her but I denounce her ọlọ́run ní jẹ́ kí n jẹ́rú ẹ bí olórí burúkú eléyìí oró bẹ́ẹ̀ yẹn. ṣé wọ́n ti ṣe ya ẹ̀ Bukky ogun àfẹ̀jẹ̀ ẹ̀wẹ̀ wa kúkú òjijì ní kó rọ́ apá ẹni wí àjèrè náà yí ẹ̀ ṣé wọ́n ti mú okùn ẹbí ju ọjà yẹn ọlọ́run àbàtì ẹjọ́ náà já ẹ̀mí ẹ̀ kó nà ni àìsàn àpá ẹ̀ kó nà ni wọ́n ti fọ́pá gbé ẹ wá sórí íńtánẹ́ẹ̀tì wá tọrọ owó àádé àṣẹ bẹ́ẹ̀ rẹ lágbára lọ́hùn umalẹ̀ ajẹ́jà ṣe bẹ́ẹ̀ rẹ umalẹ̀ apami kún ẹ náà wa kúkú òjijì iná àjòyà ẹ̀. Calm down. No, Dakoníṣọlá yẹn ló jẹ́ kórìí mi yí wáyé tó bá lọ olóń comment sórí fọ́tò mi ògùn fẹ́ pa ẹni nǹkan tó bá mú yín tẹ̀ ìbá tẹ̀lé pátì tẹ̀ fẹ́ tẹ̀lé you cannot stop me I'm not a child you can't bully me away from the public lè lé mi ọmọ ògbóró lè mi orí burúkú tó bá ń bá yín kó bá yín I will not stop the èpè o I will not stop the èpè. My question still remains. Wo T-Bells ìyá ẹ máa ta mọ́tò máa pàyà ẹ máa kúkú òjijì kò sí wá kọ́mẹ́ǹtì sí bíbá yẹn. àwọn ọmọ olórí burúkú yẹn ni àwọn òbí díọ̀tì yẹn ni. ẹ ní báyìí láti vote for anybody so. no kọ́ máa wọ̀rì. ẹ má reply anybody. Bukky yẹn sọ ó ní bí woman tó gbọ́mọ dání ní Jos yẹn bó ṣe gbọ́mọ dání tọmọ ẹ kú lọ́wọ́ ẹ̀ yẹn ó ní bẹ́ẹ̀ náà ni ó ní bẹ́ẹ̀ ló ṣe máa rí fóun ó dẹ̀ máa rí bẹ́ẹ̀ fún òun àti gbogbo àwọn tó bá wish mi bẹ́ẹ̀ èmi náà ọmọ ti kú lọ́wọ́ mi mo mọ bó ṣe rí òun ló máa rí bẹ́ẹ̀ fún gbogbo ẹni tó bá ti ṣépè fún mi ó ì máa rí fún wọn ó tún sọ fún mi ó ní èmi ń wá ojú ayé èmi sọ pé wọ́n ṣépè fún mi girl press tó bá broadcast kìíní yẹn I now had to screenshot the 2003 tó ti ṣe ìpè yẹn fún mi mo wá láti mo screenshot ẹ mo wá send ẹ sí gẹ́yìn gẹ́yìn wá lóhùn wá emotional right now money don't be emotional because when this idiot Bukky is talking people will think she's saying the right thing and she's saying the wrong thing she feeds people negative thing ó dá wọ́rú gbogbo nǹkan